250 sí 500 million tó wà nínú àkáǹtì yìí torí pé àjọ ṣiṣẹ́ fún gọ́vnọ̀ tẹ̀lé tó fẹ́ pa gbogbo tó ti bẹ́ńkùn mi láti joy I will voice her because ẹ wá mú bọ̀bọ̀ Pasuma yẹn mọ́ra ẹ fẹ́ wo ni ẹ fẹ́ wọlé Abass ni Ọlọ́run wá fún yín ṣe ẹ fẹ́ pa á ni ẹnujọ́ mẹ́ta yìí ẹnu àṣà àti ìṣòlè ìṣọ̀lá Ọlọ́run fún ọ̀run kẹ́ bàbá ni mo ti gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe fa jẹ́rìí pápá ẹ tàn wá sèkó ẹ̀gbọ́n mi lóun fẹ́ joyè ẹ tàn wá sèkó ẹ wá fa jẹ́rìí ẹ rò pé jẹ́rìí ló ṣe ògùn sí àbí tó fi ń lókìkí Ọlọ́run ju yìí lọ ẹ̀gbọ́n mi ṣàwọn adélé mo wálé ní weekend nígbà yìí tẹ́mi bá ti kó school Army Cantonment Boys Secondary School ọjọ́ barracks mama sọ̀rọ̀ mama fi evidence sílẹ̀ ni mo wá kí ló ń ṣe yẹn ẹ̀dẹ̀ fárun ọkàn fẹ́ kí mi wù ni ẹnujọ́ mẹ́ta yìí ni mo gbọ́ wípé ẹ̀yin lẹ ṣọṣẹ́ yẹn pẹ̀lú àwọn èèyàn kan nísàlẹ̀ kù ó kù yín kọ́ lọ́hùn Fatai ó kù yín kọ́ lọ́hùn Fatai ó kù yín kọ́ lọ́hùn Fatai Akànbí ó kù yín kọ́ lọ́hùn Fatai àmọ́ ẹran tí àtúbọ̀tán ẹ̀dá òun màlẹ̀ yẹ kó jù ló yẹ kó dùn nílé ayé ìgbẹ̀yìn la túbọ̀tán o ẹ wo ń tẹ́ ṣe jẹ́rìí yẹn wá padà dìde ó debunk ó tún fit àlàyé ni òkìkí tún kàn sí ni rí yẹn ṣe lẹ wá mú Pasuma mọ́ra ọ̀dàlẹ̀ Júdásì aláìmoore ẹ̀dá bastard ẹ fẹ́ fi jábà síkulẹ̀ ni àmọ́ Ọlọ́run ò gbà fún yín ẹ̀yin náà ò rí bóje ń lọ ẹ rí pé Jésù ti jíǹde iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ lọ́jọ́ àjíǹde Jésù ìjọ wo lọ́jọ́ àjíǹde Jésù of Fuji on the 28th January 28th 2025 iṣẹ́ ìyanu tó máa ṣẹlẹ̀ ìgbàlá máa ṣẹlẹ̀ ẹni tó máa gba mọ́tò ẹni tó máa gbalẹ̀ ẹni tó máa gba yàrá kan yàrá kejì bẹnikẹ́ wà ọ̀tẹ̀ wà ń bẹ̀ bẹnikẹ́ máa ṣe ṣẹ́gbọ́ mo sọ pọ́kọ́ta ni Jésù ń gbà rí Lekki Palm Beach City láti Lekki ni Jésù tún gbé ń sìn ìṣọ́kù kò ṣọ́kù tire yes my people this bastard boy wey be Judas he traitor my brother pick am he pick am from gutter na him brother him cousin maybe na cousin Didowo Matthew go bring am he go wake am for Molue wey he dey because the next morning he go follow Molue go do conductor that one go dey next Monday make he no forget come he go sleep forget because he have to stand up the next morning to na that man God sent to am okay Abass abeg this is my boy this is my sister's son help me lift him help me elevate him by giving mic to him. gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji náà láti ṣe àwọn àgbéyẹ̀wò yìí láàrin Pasuma àti Obesere ẹ wá jẹ́ ká farabalẹ̀ ẹ wá jẹ́ kí a gbọ́ àwọn àṣírí kọ̀ọ̀kan lẹ́nu ẹni tí ó jẹ́ àbúrò Obesere tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Fatai Valentine ẹ wá gbọ́ àwọn nǹkan tó sọ nípa Pasuma àti Obesere àwọn ìbéèrè tí èmi máa wá padà mú wá òun náà ló máa jẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi kí ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní agboolé Fuji yìí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a lè pè ní àṣírí ni ṣùgbọ́n tí ọba mi òkè ń fẹ́ máa tú àwọn àṣírí náà síta lọ́wọ́n àsìkò yìí ẹ gbọ́ ta ni Júdásì Fuji ta ni a lè pè ní Júdásì Fuji ní ẹni tó jẹ́ wípé ó ń fi orí ọ̀wọ̀n kan gbà nǹkankan kí òun lè tayọ àbí kó mókè ni o kí ni nǹkan tí Àkàndé Abass Obesere kí làwọn nǹkan tí wọ́n ní lọ́kàn pẹ̀lú Pasuma ní eléyìí tó fi jẹ́ wípé ní àwọn àsìkò yìí àwọn àṣírí ìkọ̀kọ̀ kan nípa Pasuma ó ní àwọn tí wọ́n jẹ́ títí Obesere tí wọ́n wá tí wọ́n fẹ́ wú jáde. kí ló wà lọ́kàn Obesere papa tó síbẹ̀ ọmọ rápálá aláṣàkáṣà kí ló wà lọ́kàn wọn sí Pasuma ẹni tí ó jẹ́ òròbọ̀kíbọ̀ Fuji
ẹ̀yin tèmi ẹ̀yin ti Aranbara ó lè wá farabalẹ̀ báyìí nítorí èmi fẹ́ mú àwọn àṣírí ńlá kan jáde ní ilé tó gbé pé tí ẹ bá farabalẹ̀ gbọ́ ẹ padà rí àwọn kókó kankan nínú ẹ̀ nítorí nígbà tí ó yá ẹni tí ó jẹ́ àbúrò Abass Àkàndé Obesere tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Fatai Valentine òun ló ń fa ìdí ọ̀rọ̀ jáde nípa wípé bí wọ́n ṣe ń fi Obesere tí wọ́n fi ń wé Pasuma. Ẹ̀yin tèmi ẹ̀yin títí Aranbara ẹ wá gbọ́ àwọn àṣírí yìí lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ tó lè mọ̀ wípé kò dúró báyìí òun náà ni àṣírí yìí fẹ́ jáde. ọ̀rọ̀ bọ̀kíbọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀rọ̀ bọ̀kíbọ̀ Fuji kí ni nǹkan tó wà láàrin wọn yàtọ̀ sí wípé Pasuma kì í ṣe ọmọ bíbí ìlú Ìbàdàn yàtọ̀ sí wípé ó jẹ́ òṣèré Fuji ní eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ́n gbà wípé àwọn style tí Pasuma ń kọ ó dá yàtọ̀ sí gbogbo àwọn eléyìí ẹ wá fara balẹ̀ o kẹ́ ẹ wá gbọ́ àwọn nǹkan tí àbúrò Obesere eléyìí tó sọ kalẹ̀ nípa Pasuma nípa bó ṣe yẹ kí Pasuma kó tọrọ àforíjì lọ́wọ́ Obesere. ẹ gbọ́ kí ni ìdí eléyìí tó fà á tí Obesere àbí ṣé àwa tí a tẹ̀ jẹ́ olólùfẹ́ Fuji kankan ǹjẹ́ a gbọ́rú ẹ̀rí rárá wípé Obesere ó gbá Pasuma létí kí ni ìdí abájọ àti pé kí ni nǹkan tó fà á. ẹgbẹ́ ṣé lóòótọ́ ni Pasuma ò gbà fún Obesere gẹ́gẹ́ bí aṣíwájú Fuji ẹgbọ́n ṣé lóòótọ́ ni wípé Pasuma kò gbà fún Obesere gẹ́gẹ́ bí pé aṣíwájú òun ni. ẹ̀yin tèmi ẹ̀yin títí Aranbara ẹ farabalẹ̀ o torí àwọn ìbéèrè tí mo fẹ́ mú wá yìí òun ni mo fẹ́ kó jẹ́ àwọn ọ̀rọ̀ eléyìí tí yóò padà jẹ́ ọ̀rọ̀ tó yàtọ̀ pẹ̀lú ohun tí Fatai Valentine tó ń sọ. ẹ gbọ́ kí ni àwọn ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni wípé ọwọ́ wo ni Obesere tó fi mú Pasuma gẹ́gẹ́ bí olórin nílùú Èkó. ẹ̀yin tèmi ẹ̀yin títí Aranbara ọwọ́ wo gan-an la lè sọ pé Obesere tó fi mú Pasuma nínú Fuji. ọ̀yá ẹ fún mi ní ìdáhùn rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń béèrè yìí o. ìbéèrè tó tún kàn ní wípé ta lẹni tó tún kọ ṣáájẹ́ jù lásìkò yìí tá a bá ń sọ̀rọ̀ nípa orin ṣáájẹ́ gbogbo ala ti mọ̀ wípé àti àṣàkáṣà àti ṣáájẹ́ ó ní Obesere tó fi ọfà tró gbogbo àwọn onífújì. ìràwọ̀ Obesere ló tàn ẹ́ ló tàn ìràwọ̀ tiẹ̀ ògo Obesere ló gbé ẹ yọ inú live tape ẹ̀gbọ́n mi ní kẹnẹrí náà ti kọ́kọ́ gbọ́ ohùn ẹ̀ àwọn èèyàn gbọ́ nǹkan tó ń kọ wọn ò gbọ́ nǹkan tó ń kọ Sudan ni wọn ò gbọ́ nǹkan tó bọ̀ yìí kọ ẹ̀gbọ́n mi ní ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa ó bá yá ó sì máa ń practice ẹ̀ ni lójú ẹ̀yàn ọmọ 1995 ẹ̀yàn ọmọ 1990 tẹ́ ń dá sọ̀rọ̀ ẹ̀yàn ọmọ 1990 tẹ́ ń jan pátá ìdídowó ló máa lọ ń jí ẹ nínú móòlù ẹ̀ ni mo ṣì kó wá gba máìkì lọ́wọ́ Àkàndé ní 3:30 to 4 ẹbí tiwa tó mú ẹ tó ó pa ẹ pọ̀ ó sọ ẹ dọmọ ó dà ẹ pọ̀ mọ́mọ́ tọ́ ẹ̀gbọ́n ọ̀ráyè tiwa nígbà tẹ́yìn tó mú yín kiri ọ̀ráyè aráàta ló kọ́kọ́ tọ́jú ó dẹ̀ mọ̀ tó ń ṣe nítorí kán lè jẹ́ nǹkan tó ń gbé dání kó lè pẹ́ tó bá pẹ́ ló máa ran gbogbo fámìlì tó bá pẹ́ fámìlì àpadà ṣe kìíní àpadà jẹ́ ńbẹ̀ ojúlùmọ̀ jẹ́ ńbẹ̀ aráàta jẹ́ ńbẹ̀ ń sìn ló mú ẹ dọ́dọ̀ àwọn big goons àwọn fans gbogbo àwọn ọmọ onímọ́tò oníṣítà ní bọ́dílọ́n àwọn ọmọ ọlọ́jà ní Sùúrùlérè àwọn gaima tí wọ́n dúró tán tírú wọn ò bá gbé music kó jẹ́ onífàájì music ò lè lọ anywhere ẹ gbàgbé àwọn wo lẹ́rọ pé wọ́n promote hip hop tọ́kọ́ fún yín rí fídíò owó ńláńlá ṣe àwọn lẹ́rọ pé wọ́n promote hip hop ẹ gbàgbé èló là ń padà fẹ́ máa promote ká máa ṣe fídíò 10, 20, 50 million àwọn kan ló wà lẹ́yìn tó dúró àwọn yìí Àkàndé ẹ̀gbọ́n mi lèmi rí ní olórin tó ń fún lórin ẹgbẹ́ ní nǹkan jẹ kò ń ṣe kó máa fún ẹlẹ́ja jẹ ó tún máa kó ẹlẹ́ja pa ni Sànjẹ́ Ọlọ́run tẹ́yìn débi kan tó yẹ kó máa gba ṣóò méjì Abass ṣóò méjì ti wà lẹ̀ lẹ́nìí nìkan náà ni bàbá ní òun máa lọ ṣe tọ̀sán ẹ jẹ́ kí Pasuma máa lọ ṣe ta lẹ́sẹ̀ wọn kí wọ́n ní tètè dá mi lóhùn wọn ní tètè jẹ́ kí n lọ lọ́sàn-án yẹn
á gbé show yẹn fún ẹ wàá máa lọ kọrin lọ títí tó máa fi join yẹn bẹ̀ ẹjọ́ máa padà wá sílé Sàjí Ọlọ́run Tóyìn ní abúlé Ẹ̀gbá àjọ ń sùn bẹ́ẹ̀ àjọ ń jí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ Sàjí Tóyìn ní kọ́kọ́ ọ̀dọ̀ Tùlá máa ní àkọ́lọ́hún forí jà wọn méjèèjì iyọ̀ ní sàṣoṣo orí ẹ̀ lágége títí tó dọ́dọ̀ Bọ̀dé Dìwé Ọlábọ̀dé ọmọ Oyèdépò òní bàjẹ́ ìní gbọ́kú ẹ̀ ọ̀dọ̀ Adétẹ̀lẹ̀ akọ́ ó promote ẹ débẹ̀ ìwọ ni wọ́n ò wá fẹ́ kọ́ máa dárúkọ Abass ó fẹ́ kọ́ máa dárúkọ Abass lẹ́gbẹ̀ẹ́ wà ní kọ́pì Abass ẹ wá ní kọ́mọlọ́mọ kú bánsì ṣáàmà ńlá bàbá gómìnà lọ́la inshallah bí kudrati láì ní kọ́ máa lọ ṣe apology. Help me lift him, help me elevate him by giving mic to him. Now go to Alaba Market International. All those boys wey open shop there, dem be apprentice. Na Enugu, their town, Anambra, Imo, their brother will go and bring them. He will empower them. After he spend some years, he go open shop for them. That is the exactly thing wey my brother Obesere did for them. This Pasuma. Tíjọ́ tó fún ẹ láṣọ ni àbí tó kó bàtà fún ẹ àbí tó ra microphone wá fún ẹ láti London àbí tó ti padà ṣukú gba etí ẹ nígbà tó fẹ́ máa disrespect papa ó pè lórúkọ ó ní ẹ̀gbọ́n mi ló máa pa àwọn dípọ̀ dẹ̀ tí máa ń sọ̀rọ̀ yẹn pé ṣìmí ọ̀bọ̀ yìí máa ń pe aláyé lórúkọ ó ti kò ó gba etí ẹ ẹ̀gbọ́n mi kò jáde kí ló ṣẹlẹ̀ láyé ó gbá padà ṣukú wí bẹ̀rù bójú tó bá rẹ̀ ti ń bọ́ àwọn àmà káwọ́ sẹ́yìn ìbẹ̀rù ní nínú ilé ìbẹ̀rù náà níta olórí ẹbí tiwa ni ẹ Dáúdù tiwa ni ẹ Dáúdù ẹ̀yin wo náà lè ṣe irú ẹ̀ fún ní tẹ́ máa gbà ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń bẹ̀ mí ni mò ń tún sọ lé fún. Now my brother, if you can't finish you don't be big boy dey drive latest car you can't tell say that your guy will give you shop for Alaba. You no be oga because people say you don't know am. Now the thing where they trend with that. Now the thing where they trend with that. My next album now you don't know Jesus Fuji, you don't know Judasi Fuji, you go know Bilisi Fuji, you go know Muhammadu Fuji. I should be recognized a minimum Fuji. Only Fuji. And go here why. Tẹ̀lé máa ní Fuji sẹ́yìn oníkálukú mẹ́ni ìtàwọn tẹ̀lé ẹbí Araba ń bí Àyìndé náà tẹ̀lé ẹbí Olúfimọ́ Òṣùpá náà tẹ̀lé ọba orin Saidi Òṣùpá náà tẹ̀lé ẹbí Ológbòjò Àkàndé là tẹ̀lé o Paramount King of Music Àkàndé là tẹ̀lé wèrè kan ṣagídí pòun ò ní lè tẹ̀lé àwọn èèyàn wá fi iye pọ̀ yẹ kó o tẹ̀lé bó bá tún fárígá olóhùn ò ní lè tẹ̀lé ni wọ́n wá síwèé fún wípé ṣe ló gbàgbé káfọ́jú tó lè rìn ó máa nílò ọ̀pá yẹn ló ń tẹ̀lé tó fi ń ṣàmọ̀nà ó fẹ́ ṣàfojú di sọ́pà tó fi mọ̀nà tọ́lọ́pàá bá gbọ̀pá kí ló fẹ́ fi mọ̀nà ṣàfojú fẹ́ ríran jọ pa ẹ̀ lọ láyéláyé kò lè ríran jọ pa ẹ̀ lọ kágbọ̀n 4 days ó tún bọ̀ 4 more days mo retí ẹ̀yin tẹ́ ń pè mí náà tẹ́ ń bẹ̀ mí tẹ́ ń ṣe pé kí n máa ṣe ó ràn yín sí mi ní àbí òun ò lẹ́nu ọ̀rọ̀ ẹjọ́ tó lọ́hùn ṣé you no fit sing ni tí o bá lè sing kò mọ̀ ọ̀rọ̀ sọ àbí kò mọ̀ lé Àkàndé kó lọ pé àlàyé kí ló ń ṣẹlẹ̀ wo rẹ́kọ̀dù 31 máa ṣe fún ẹ Judasi part 1 to 31 inú ẹ̀ ní Bilisi máa wà inú ẹ̀ ní Jésù Fuji ó máa jáde ọjọ́ birthday Paramount King Jesus of Fuji
ẹ máa gbọ́ tán látẹnu ẹ̀mí mímọ́ olórin ẹ̀mí mímọ́ Fuji olórin ọba. Ó ti yẹ kó yé yín gbogbo nǹkan tí mo èmi ò jíjà bí. I'm not looking for a cheap fame. I'm a stardom. I'm an international star. I'm in my stardom. Do you understand? I control my own territory. Mo láwọn èèyàn tèmi àwọn èèyàn gidi pìrìfra. Kí ni ẹ bá máa fi ọmọ làgàtà wé àwọn ọmọ àtàtà? Ọmọ làgàtà lẹ fẹ́ máa fi wé àwọn ọmọ àtàtà. Ẹbí ológbòjò àwa ọmọ àtàtà. Àwọn ará bá bí àwọn ọmọ làgàtà. Ẹ jẹ́ lọ ra dátà. Ẹni tí ò lówó dátà. Ẹni kò lọ ya dátà. Torí mo ti fẹ́ máa dátà sínú ayé yín. Ẹ jẹ́ tètè dọ́mọ àtàtà bí ìta wa. Ọmọ ológbòjò ọmọ àtàtà. Àwa lọmọ àtàtà ológbòjò. Àwa lọmọ àtàtà. Ọjọ́ ẹ gbọ́ jọra wọn rárá. Ẹ mọ sítórì ẹ ni ó parọ́ fún yín ni. Mo ti gbọ́ ẹ má wọ́ọ̀rì ẹ máa mọ̀ 31 record ló máa ṣẹlẹ̀. Ẹ máa gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. Hallelujah. Eriwo. Olo keep on dancing lọ́wọ́lọ́wọ́. Olú ayé yọ̀bí. Ṣèlú ti máa ṣe fàájì. Ọ̀sẹ̀ mẹ́ta ní kòrò tí mi ò bá lọ sílé. Ọjọ́ tí máa dàgbà tí máa lọ sílé. Ṣòrí ìyàwó mi, àwọn ọ̀dọ́ ní ìbòmí wọ́n ní Abass akọni. Àyàwó ìjọba àjọ tuntun máa wálé. Ó ṣàmà ọmọ níjọ́ tí ló bá gbé bàbá kọ́ndíṣọ̀n ni ó ṣàwọn ọ̀rẹ́ ni tó gbé màlúù tó gbé bojú wíńdò lábàá ìlú ọmọ ọ̀dọ́ ètò lẹ́tà bí ó lè àbòyí tó lè kún ètò lẹ́tà bí ó lè ó dẹ̀ tí ó ní bọ́ọ̀lù rẹ̀ ètò lẹ́tà bí ó lè ó ti dá wọn ní ètò lẹ́tà bí ó lè ó lè tà bí ó lè. Ó lè ti gbọ́ ní ọ̀gá ẹ̀ṣọ́ ẹ ti gbọ́ tó yóyó ẹ̀dẹ̀ ti gbọ́ consolidation lọ́wọ́ yìí ọmọ tó consolidate agbọ́gbọ́ consolidate pọ̀pọ̀pọ̀pọ̀. Kaso kasi. Ẹ̀gbọ́n gbọ́ sí olè èèyàn tó sọ